Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Gbogbo ìjà ló lè parí láyé, ṣùgbọ́n ìjà ẹ̀sìn ò lè parí. Ìjà, kí ni ń jẹ́ ìjà? Ìjà nìkan bẹ nílé ayé tó lè fọ́ gbáyà pé níjọ́ tóun ti délé ayé òun ọ̀jà rí. Nítòótọ́, a máa ń ní sùúrù jura wa lọ. Sùúrù sì ré kì í pọ̀ jù. Sọ́rẹ̀ méjì lè mọ́ jọ rìn kí wọ́n ní lọ́kàn pé àwọn ò ní jà láyé. Ìjẹ́nìyàn méjì lè fẹ́ra wọn ní tọkọ àtaya kí wọ́n sọ pé níjọ́ táwọn ti fẹ́ra àwọn ò ní gbólóhùn aṣọ rí. Ìjà rí ọmọ ìyá tó lè fọ́ gbáyà ọmọ ìyá àwọn ò tiẹ̀ fìgbà kan fẹ́ ya. Sáàrẹ́ ni tọ́jọ́ ọmọ bàbá tó jẹ́ pé ọmọ bàbá wọn níjọ́ kan tó ti bá. Sẹ́bí kan bẹ tí wọ́n gbé náà wojú ara wọn rí. Ìjà ò nílé. Bí ìgbà tí nǹkan ṣe déédéé kú ni tó jẹ́ pé kò sígbà tí kú ò lè pa ni ló ṣe jẹ́ pé kò sígbà tí ìjà ò lè wáyé. Ṣùgbọ́n nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ tá a fẹ́ kọ́ra wa lénìí, àwọn wo ló lè bájà, àwọn wo ló lè bájà, ìjà wo ló lè parí, ìjà wo ni ò lè parí. Bẹ́nìyàn bá ń bẹ nílé ayé, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé kò sẹ́ni tó lè fọwọ́ ẹ̀ gbáyà pé bí sùúrù òun bó ṣe pọ̀ tó láyé, kò sí nǹkan tó lè pa wọn àtèèyàn pọ̀ tóun fi lè jà. Ìjà ó yà jura wọn lọ ni. Torí pé kódà bọ́ bá jólóògùn kà tó bá lóòsòògùn kà mọ́ tó lọ rèé dànù, àwọn tí ó jẹ́wọ́ yẹn wọ́n mọ̀ tó bí ọ léèrè pé nítorí olóòṣè mọ́ àwọn ṣe táwọn fẹ́ jẹ́. Ṣùgbọ́n tó bá fẹ́ jà, nǹkan mẹ́ta ló ní láti máa ronú ọkàn rẹ̀. Àkọ́kọ́, kí ni ó fàjà? Kò dé ní. Látara kí ló fàjà tó bá ti ronú, wàá mọ̀ ronú pé ó tó jà, kò tó jà. Kí ni ó fa ìjà? Bọ́ bá ń rò bẹ́ẹ̀, wàá wò pé bí n bá ṣe yìí ó fàjà, bí n bá ṣe yìí kò ní fàjà. Nínú ẹlẹ́ẹ̀kejì, àwọn nǹkan tó ní láti mọ̀ rò bọ́ bá fẹ́ báyàn jà ni pé báwo ló ṣe jà á. Ìbínú yàtọ̀ síra wọn. Ẹlòmíín bẹ tó jẹ́ pé lójú bí tó bá ti bínú báyìí, ìbínú yẹn kúrò lọ́kàn rẹ̀ lọ́gán. Ṣùgbọ́n tẹlòmíín kọ́, ẹ̀rín ní ọmọ rin bí ìgbà báyọ̀ bá róbe, ṣùgbọ́n yóò bá tiẹ̀ jẹ́. Bí ọba tiẹ̀ jẹ́ lẹ́nu, yóò bá tiẹ̀ jẹ́ pẹ̀lárùká. Bí ọba tiẹ̀ jẹ́ pẹ̀lárùká, yóò bá tọ̀tá ẹ jẹ́ pẹ̀lú àdìọ́kàn. Kódé yẹn á máa bá tiẹ̀ jẹ́ pẹ̀lú pé yẹn ń wòran kéèyàn tiẹ̀ wá tún sọ pé wọn ò sọ̀rọ̀ mọ́ kọ́mọ wòran láwo ojú báyìí. Báwo ló ṣe jà á? O ní láti rò. Torí pé gbogbo ìjà ni mò ń jẹ́ kó yí ọ lẹ́nìí pé ń máa gba èrò. Ìjà tẹ́nìyàn bá fẹ́ jà, téèyàn bá fèrò sí, èèyàn lèèyàn padà jẹ̀bi. O ní láti ronú pé báwo ló ṣe jàjà. Ló ṣe jẹ́ pé bó ṣe ń wò mí, ìwọ gangan fún aláàrẹ̀ mọ̀ pé níjọ́ tó ti ń bá èèyàn jà láyé, ọ̀jà rere. Kì í ṣe pé òun láre, ṣùgbọ́n nítorí àìní sùúrù rẹ àti pẹ́ni tó fẹ́ bá jà, báwo ló ṣe jà ọ̀rọ̀ lọ́gbọ́n yìí. Bó ṣe gbọ́rọ̀ yẹn, èyí tó fi wá ronú nípa ẹ̀ lẹ́ẹ̀mejì pé jẹ́ kí n tòrò, ò ní ro, yọ kọ̀ọ̀kan bínú ná. Ọ wá lè bí kọ́ jẹ̀bi, kára rẹ̀ ọ balẹ̀ pé kí á lòun sì wá ṣe yìí. Ẹlẹ́ẹ̀kẹta tó ní láti mọ àrò tó bá fẹ́ jà ni pé èrè kí lo fẹ́ mú jáde nínú ẹ̀ nínú pọ̀ fẹ́ jà. Kí lè èrè tó fẹ́ mú jáde nínú ìjà yẹn? Ṣé wàá rí èrè mú jáde ńbẹ̀ ni? Àbí kò sí èrè, kò sí oríyìn? Ṣé kì í tó jẹ́ pé ojú àìda, ojú ẹni bí, ojú aláburú láyé ọmọ tó fi wọ́ lẹ́yìn ìgbà tí ọba lọ jàjà tán? Tó bá ti ronú mẹ́tẹ̀ẹ̀ta yìí, wà wá wò pé nǹkan yìí ó tó ń tọ́ yẹ kí n jà lé lórí tàbí kò tó ń tọ́ yẹ kí n jà. Ìjà tí ò tó nǹkan ló túnú ìdílé tọkọtaya míì. Wọ́n sì dẹ́ni tí wọ́n fẹ́ra wọn mọ́. Ìjà gbèrò. Torí pé kí ni lágbájá ó ṣe fún mi? Ìjà ní bẹ́ẹ̀. Ta lẹni tó lè bájà? Ẹni tó lè bájà lẹni tó jẹ́ pé bí wọ́n àti ẹ̀ bájà, wọn ò wá ní bí ọ léèrè pé lágbájá ń kọ́sẹ̀ ń gbúrò lágbájá. Ṣùgbọ́n gbogbo ènìyàn tó bá ti jẹ́ pé wọ́n bí ọ léèrè rẹ̀ pé lágbájá mọ̀mọ́ tírí ti pẹ́ ṣẹ́ ń jà ni. Àbẹ́yàn tí lágbájá ìjọ ṣe mọ́, a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ táyé ó bí ọ léèrè pé lágbájá ń kọ́. Àwọn wo ni ẹ lè mọ̀ bí ọ bí ẹbí rẹ, ẹ̀gbọ́n rẹ, àbúrò rẹ, ọmọ ìyá rẹ, ọ̀rẹ́ rẹ tẹ́jọ jẹ́ ní àdúgbò tẹ́lẹ̀ kẹ́ mọ́jọ ríra. Tàbáwọn tẹ́jọ jẹ́ ní àdúgbò tẹ́jọ kọ́lé tira. Gbogbo àwọn tí ó jẹ́ pé àwọn ni ẹbí rí àkọ́kọ́ kí wọ́n tó ké sí ẹbí pé nǹkan báyìí ṣe lágbájá o.
àwọn tó jẹ́ pé tó bá ṣe dáadáa àwọn lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí àwọn ẹni ẹbí rẹ̀ nù. ẹlòmíì ń bẹ níbi tí ọ̀mọ̀jà jáde ẹni tó lé wọn dojú kọra wọn báyìí ìní ọmọ sọ pé ọdún kẹta rèé tá a ti jọ kíra wa. láwọn tó jẹ́ pé tí ọba kú bí wọ́n bá ké nínú ilé yìí àwọn ni wọ́n kọ́ gbọ́gbe tó ọba ṣe ẹgbàmí lásán àwọn náà ni wọ́n débẹ̀ ni wọ́n sọ pé kí ni ń ṣẹlẹ̀ ń bí. a jẹ́ pé irú àwọn ẹni yẹn wọn ìṣẹ́ni tó yẹ kó lè bájà o. àwọn ẹni tó lè bájà làwọn ẹni tó jẹ́ pé ìṣe wọn tí wọ́n ṣe pẹ̀lú rẹ ọláwọn míì tí ó ṣe fún wọn bí wọn ò bá ṣe tiwọn kò béwu dé. àwọn wo ló lè bájà ní àwọn ẹni tí ọ̀yẹ̀kú òun ò fún tọ́tọ́ka tó ní ń ṣe bí ìyá ò lè jọ̀yà ń ṣe bí bàbá ò lè ṣe bí bàbá wòsàndèmí ò ní ṣe bí oníṣọ̀ láíláí adéáfọ́yẹ̀kú tó lóun ó ṣe bí òfún wọn ní ọkà akímọ̀lẹ̀ ọjà rẹ̀ wọ́n lẹ́bọ ni kó mú ṣe. gbogbo ẹni tó bá jẹ́ pàjọṣepọ̀ lọ́nà kan sékejì yóò bẹ̀ láàrin yín bọ́yọ̀ gá rẹ̀ lẹ́ni ń jẹ́ ẹjọ́ ń kọ́ṣẹ́ ni ẹjọ́ ń gbébì kan náà ni ẹjọ́ wàálé iṣẹ́ kan náà ni tọ́ láti jọ ja ìjà ọjọ́ yẹ yín ẹ̀yin náà lẹ́bi ara yín bẹ́ẹ̀ bá jọ jẹ́ tọkọ àtaya tẹ́ ẹjọ́ ń gbénú ilé yóò ṣe jẹ́ pé ará àta iní ọmọ sọ̀rọ̀ ìyàwó rẹ tàbí iní ọmọ sọ̀rọ̀ ọkọ rẹ pé mẹni tẹ́ ń bá gbé ni wọ́n ń sọ fún ọ̀pọ̀ mẹni tó ń bá gbé ìwọ náà sì ń gbọ́rú ọ̀rọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ìsì ń dalé rẹ rú a jẹ́ pé ògiri yín iní ńlanu làlágbàṣe rán wọbẹ̀. ọ̀rẹ́ lẹ́jọ́ ń ṣe ẹmọ tẹ́ ti jọ kójọ ẹmọ tẹ́ ti jọ dà àwọn èèyàn kan wá dé nítorí àtẹnujẹ àwọn caricature wọ́n wá dàgùn ọ̀rọ̀ sílẹ̀ láàrin yín ọ̀dálẹ̀ kó lé ní wọn àwọn ọ̀dà tí wọ́n lẹ̀ wọ́n lọ ilé olórogún kí ni ń jẹ́ ilé olórogún ilé tí ọba ti sífẹ̀ẹ́ ní ń pè nílé olórogún bó ti wulẹ̀ kí ọkùnrin ó fẹ́ mi kọ́ pọ̀ tó tí ìfẹ́ bá ń bẹ nínú ilé wọn ní ṣèṣe olórogún torí pé ọmọ ìyálé tàbí ọmọ ìyàwó yóò máa pọ́ ọmọ ìyá kẹta kẹrin pé ìyá àhún ni àìmọye ìdílé tí ń bẹ bẹ́ẹ̀ tọ́jẹ́ pọ́ ọmọ gangan ọ̀dá yẹn mọ̀ ṣe ilé olórogún níbẹ̀ ṣùgbọ́n létí ọba ti sífẹ̀ẹ́ ìní ń jẹ́ ilé olórogún kódà tó bá jẹ́ pọ́kùnrin kan aya kan ló fẹ́ tí wọ́n bímọ mẹ́ta tínú ilé wọn yìí ọ̀bá dùn inú ilé wọn dì ní olórogún àwọn ènìyàn wo ni wọ́n jẹ́ni tó gbọ́dọ̀ bájà àwọn tó jẹ́ pé tó ọba lọ ẹ̀ tún jọ padà wá bára yín ni èjì ògbé sọ bẹ́ẹ̀ o ìfanisọlá dídín ọ̀fàfànífẹ́ ọkùnrin léje olú òpópó òrìṣà ń jì àdífá fún Ọ̀rúnmìlà òpìtàn níjọ́ tí bàbá ń lọ rè bá gba ọkùnrin nígbà ṣàṣepọ̀ lóde ìsàlàyé Ọ̀rúnmìlà ń lọ rè bá gba obìnrin nígbà ṣàṣepọ̀ lóde ìsàlàyé Ọ̀rúnmìlà ní ẹ mọ́ dà mí ẹ mọ́ mọ̀ jẹ́ àjà wọ́n wá ń sọ fún Ọ̀rúnmìlà pé táwọn bá da Ọ̀rúnmìlà ńkọ́ báwọn bá bàjà ńkọ́ Ọ̀rúnmìlà níbẹ̀ bá dà mí o tẹ̀sí bá mi jà ó níbẹ̀ bá lọ ọlẹ́ẹ̀tún padà wá bá mi ní nílé ayé torí pé ojoojúmọ́ ńlomi tuntun máa ń sàn bẹ́jà lódò kọ̀ wá tán. àwọn ẹni tó jẹ́ pé tó o bá lọ ẹ̀ tún jọ padà wá bára yín tí nǹkan dà yín pọ̀ tọ́ lẹ́ni àtijọ́ jà bẹ́ẹ̀ bá jọ jà láàárọ̀ ní jẹ́ kílẹ̀ òṣù bá ìbínú yín láàrin ara yín kódà kọ̀tọ́kọ̀ yẹ kò wọ làṣà kéèyàn fọwọ́ rà dí àná rẹ̀ kódà irú ìbínú bẹ́ẹ̀ irú ìjà bẹ́ẹ̀ kì í ṣèjà o agídí ọkàn ní ń dà ọ́ láàmú jẹ́ gbogbo ẹni tí wọ́n ń bá jà bó ṣe ń gbọ́rọ̀ yìí sẹ́ni tó yẹ kó o bá jà ni ṣé kìí ṣẹ̀gbọ́n rẹ̀ ló ń bínú sí bí wọ́n ẹ̀gbọ́n rí ọba da èyí tẹ́lẹ̀dá tiẹ̀ ń yẹnu ẹ máa fomi lónìí o ṣé kìí ṣe tàwọn òbí tiẹ̀ tàbí ọmọ tí wọ́n bí lọ sọ pé ó sùn tó sọ pé láyé yìí kọ́lẹ́ tún jọ pera yín mọ́ ẹ pera yín kódà bọ́ ọba náà pé níjọ́ tí kan nù yín bá jásẹ̀ tí yóò bá sí láyé mọ́ wọ́n padà pé ẹnìkan náà ni ìwọ náà tó wá ń ṣe tí ọ̀dà bó ṣe ń gbọ́rọ̀ yìí ìwọ náà ronú rẹ̀ ta ni ìwọ náà ń ṣe tí ọ̀dà sí ó yẹ kó o kíyèsí páyé ń sá fún ọ wọ́n ń sá fún ọ wọn ò fẹ́ bọ́ ọ ṣe wọ́n ń gbìyànjú láti avoid ẹ tó bá pé dè yẹn ni ọba yìí ọ irú ìwà wo ni ìwọ náà wù òbí lọ́lọ́ jẹ́ ọmọ ń sá fún ọ ọmọ wa máa rí kọ́ òbí ẹ̀ báyìí yọ ọmọ rí pé òbí ẹ̀ ọmọ ní mọ́mì tó dènù ìjàngbọ̀n dáàdi ti pọ̀ jù gbogbo òdílé tí ó bá ti sífẹ̀ẹ́ ẹ jẹ́ á pèfẹ́ bẹ̀ o gbogbo òdílé tí ó bá ti dùn ẹ jẹ́ ká dùn ọ́ wà ń bẹ̀ o. gbogbo táwọn ń sọ látàárọ̀ lẹ́nìí ìjà nǹkan mẹ́ta ni ò lè parí ìjà mẹ́ta ni kì í parí láyé gbogbo ìjà ló lè parí o bólóṣèlú bá jà tí wọ́n bá ń para wọn tí wọ́n ń bára wọn jà
tí ń gúnra wọn lọ́bẹ wọ́n padà parí ẹ̀. Ṣebí nígbà tí àárín bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu táàrin wọn àti Arẹ́gbẹ́ṣọlá ń dùn, bàbá wa sọ ńgbà náà pé táwọn bá sùn báyìí, táwọn bá lajú, táwọn bá rí i pé Arẹ́gbẹ́ṣọlá gbé AK-47 dání, bàbá láwọn ò tó sùn. Lẹ́nìí ńkọ́ ọ̀rẹ́ ọdún mẹ́ta ò tí ì ṣe é finú hàn, ọ̀tá ọdún mẹ́ta ò sì tí ì ṣe é pa. Bí wo àtẹnìyàn bá ń jà, bọ́ ọ bá gbẹ́ kòtò mọ́ gbẹ́ kòtò náà jìn. Ẹni tó ní bọ̀ ń bá sùn kẹ́nì kejì wá gbẹ̀gbọ́n lọ tí ń bẹ ní gbèrú, ó lóun ó sùn lọ, wọ́n wá dọ̀tá ara wọn lẹ́nìí. Wọ́n di èpo ẹ̀gúsí tó ti dẹni àìjírí láàrin ara wọn. Ẹ wo gbogbo ń tó ṣẹlẹ̀ nígbà tá a fẹ́ dìbò ààrẹ, ẹ wo ìjà tí ń bẹ láàrin wọn. Arẹ́gbẹ́ṣọlá tó kù nínú APC ó tún di ADC tàrẹ́gbẹ́ṣọlá dì làwọn EFCC ní wọ́n fẹ́ ṣèwọ́de ẹ̀hún pé nígbà tí ó di gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun bó ló ṣe náwó. Bí wọ́n bá ń tú di àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun, àwọn èèyàn mọ̀ náwó gan, wọ́n kó èèyàn pọ̀. Bẹ́ẹ̀ ti rí home meet lẹ́rí office lẹ́rí house road farm this that. Àwọn èèyàn náwó ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn tí wọ́n kó ọ̀pọ̀. Arẹ́gbẹ́ṣọlá Rọ́ìfù ó jẹ́ àmàpòwó ń bẹ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ mi rèé o, n ò gbájú tí mo gbà lọ o. Tí wọ́n bá ní kó kálukọ́ kọ́ wá máa dá tí ó gbà àti ẹ̀kọ́ kọ́ wá máa dá padà tí mo gbà ò níra o. Kí la fẹ́ mú jáde nínú ìrìnàjò ni pé kí ni lágbájá ó ṣe fún mi? Ìjà ní bẹ́ẹ̀ ọ̀tá ọdún mẹ́ta kò tí ì tó pa, bọ́ bá fẹ́ gbẹ́ kòtò ọ̀tá mọ́ gbẹ̀jìn. Ọ̀rẹ́ ọdún mẹ́ta ò tí ì ṣe é finú hàn. Omisore ni ló fẹ́ di gọ́vnọ̀ nínú APC yìí. Ẹ wo ìjà tí ń bẹ láàrin wọn gbà náà láyé èdì lẹ́nìí nǹkan. Omisore tó fẹ́ lọ fún gómìnà. Ìfanitọ́ bàjẹ́ ti bàjẹ́, kọ́mọ́ bàlùmọ̀ ló kù. Bí nǹkan bá bàjẹ́ àfi ká gbìyànjú ká má jẹ́ kí nǹkan wọn bàlùmọ̀. Bí mọ́tò bá bàjẹ́ èyí ó tún ṣe ni, ilé tó bá fẹ́ bàjẹ́ èyí ó tún ṣe ni. Orúkọ bàbá ènìyàn lènìyàn gbọ́dọ̀ jẹ́ kó bàjẹ́ nínú ìjà. Irú agídí wo ló sọ pé ó ń ṣe, irú ìjà wo ló sọ pé ó ń jà tó fi ń borúkọ bàbá rẹ̀ jẹ́. Ẹni torúkọ bàbá rẹ̀ bá ti bàjẹ́, irú ẹni bẹ́ẹ̀ ti dẹnikẹ́ni, ó ti dènìyàn kẹ́nìyàn. Ẹ wá ń bàbá wa Ọ̀nìrìṣà Adéyẹyè, bàbá wa Kábíyèsí Ọ̀jájá àti bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́. Ẹ wo gbogbo tí ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́. Ní gbogbo èèyàn tí wọ́n bá máa dájú sí ìjà wọn ni wọ́n ṣe máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, torí péjọ tí wọ́n bá parí ìjà wọn, ìwọ tó ń jà táyé rí pé àṣejù rẹ̀ ń pọ̀ lórí afẹ́fẹ́ ò ní sí ń bẹ̀ o. Bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú, èyí ò fi tọmọ jẹ ni. Mo wá sọ, mo níjà mẹ́ta ni kì í parí láyé. Ìjà àkọ́kọ́ tí è parí, ìjà alẹ̀ ni kì í parí. Ọlọ́run ló nílẹ̀, Ọlọ́run ló nílẹ̀, Ọlọ́run ló nílẹ̀. Ẹ̀tàn ọ̀rọ̀ ni ìjà alẹ̀ kì í rọ̀. Àfi ńgbà téèyàn bá tó wá ojútùú sí. Àmọye ìlú tó jẹ́ pé ilẹ̀ ó mú ìlú méjì dọ̀tá. Ẹbẹ̀ rí fún àtìlógún ilẹ̀ ní dìjà, ẹwọ ọdún tí ń jàjà ń bọ̀. Àfi bíjọba bá tó wá ojútùú sí, láàre pínre búre ìkan gbọ́dọ̀ jù kan tàbí kó jù kan kọ́mọ̀ bá ṣe tó mú kùn sínú wá. Ẹ wò já Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Ṣebí nínú ìlú Mọdákẹ́kẹ́ tí wọ́n ti ń pa kúkúrú tí wọ́n ti ń pa gígùn láàrin òun àti Ifẹ̀ nígbà náà, ibẹ̀ ni bàbá Kábíyèsí Ọ̀jájá iná ti sọ pé àwọn ti lọ wòye àwọn ohun. Kò síjà tó lọ títí, kò síjà tí kì í parí. Irú ìjà wo ni wọ́n bá yàn jà tó sọ pé kò ní parí? Ìwà ìdáni mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ kódà. Ìjà alẹ̀ kì í parí o. Ìjà ẹlẹ́ẹ̀kejì tí kì í tó parí, ìjà ẹ̀yà kì í forí jìnra wọn. Bí Haúsá bá ń bá Yorùbá jà, bí Yorùbá bá ń bá Ìgbò jà, bí àwọn ìran kan bá ti ń dé tí wọ́n ń pàjà yẹn lọ́bọ̀lọ̀, àwọn ìran míì ó tún dìde lọ́jọ́ ọ̀la pé àwọn tó ṣe tán àwọn gbèjà ara àwọn. Ẹ wo tí àwọn ìran àwọn ẹni funfun, ẹ wo tí wọ́n fojú àwọn ọmọ wa rí lọ́hùn, ẹ wo tí wọ́n ń ṣe fún wọn. Ẹ wo àtìgbà tí wọ́n ti ń rà wá lẹ́rú, tí wọ́n ń kó wa lẹ́rú lọ sóhun, ọwọ́ aya wọn là ń mú òpin dé bá òwò ẹrú ṣíṣe wọn. Òwò ẹrú ṣíṣe ni wọ́n mọ̀pin bá. Wọ́n forí jì wá. Àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe ń sa àwọn ọmọ wa. Mo fọ́nrán fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tí wọ́n ti mú arábìnrin yẹn tí ọkùnrin ọlọ́pàá yẹn tó ti fẹ́ fi handcuff tó ti fẹ́ fi sí lọ́wọ́. Obìnrin náà ní í ṣe báyìí nílùú tó lọ́ba tó níjòyè. Ìjà rẹ̀ kì í parí.
ọlá pé àti ìlé tí ní ẹni tó lè gbìjà tiwa ni oníkálukú wa là ń bẹ̀rù ikú, à ń bẹ̀rù ọlá, à ń bẹ̀rù ọlà, à ń bẹ̀rù dúkìá, à ń bẹ̀rù ntá ní pé ntá ní sẹ́lómi náà ni ọ̀nà lẹ́yìn wa ṣé èmi jẹ díẹ̀ sí báyìí. lọ́jọ́ tọmọ ọkọ bá dé sẹ́mọ̀ pọ́mọ ọkọ lògùn ọmọ àlè yóò ṣèṣe tàórì, yóò hùwà táyọ̀ sọ̀pọ̀ dájú. ìjà ìkẹta tí kì í parí ní ìjà ẹ̀sìn. ìjà ẹ̀sìn ò ní parí torí pẹ́sìn kan ò ní forí jìn kan. nígbà tí a fi ń sọ̀rọ̀ sísẹ̀sẹ̀ fáá tí sẹ̀sẹ̀ kì í sọ̀rọ̀, ó fún sẹ̀sẹ̀ báyìí wọ́n fún so àfi bí ẹ̀fọ́. ọlọ́run sì gbèjà ṣẹṣẹ. bí èèyàn bá sọ pé sẹ̀sẹ̀ ó rí báyìí lẹ́ni ẹlòmíì lè fẹ̀mí ẹ̀ lélẹ̀ pé ní ti ń jẹ́ sẹ̀sẹ̀ ò sí láyé mọ́. ní ló di tán professor ń ṣe yìí o, àwọn doctor ní ló di tí wọ́n ń ṣe yìí o, musician ní ló di tí wọ́n ń ṣe yìí o, àwọn gbajúmọ̀ ní ló di tí wọ́n fi yẹn gàn yìí. ìjọ mo ti délé ayé mi ìmọ̀ àfáà Tinubu pé àwọn àfáà Tinubu lélẹ́yìí ìgbọ́rí ìbílẹ̀ làwọn eléyìí, bàbá kan kírun ni oníṣẹ̀ṣẹ̀ parakun bàbá. nínú àwọn tí ṣẹ̀ṣẹ̀ gbé dìde nìyẹn tí wọ́n fi débi tí wọ́n dé. Tinubu ọmọ olódò dẹ àbí kí n kí ó kọ rẹ̀ jáde kó nù Ifá ni, ó kọ Ifá nínú Ifá ló kọ Tinubu wà, ọmọ olódò dẹ yẹn nínú Ifá ló wà, orúkọ nù Ifá ni kìí sàròsọ. Tinubu pẹ̀lẹ́ ọmọ olódò dẹ. ìjà ẹ̀sìn kì í parí. brọ́dà wa Koko Zaria bọ̀rọ̀ kìíní ìlú ni, gbajúmọ̀ ìlú ni, ó sọ fáyé ó lóun ò ṣe Islam mọ́. àwọn gbógun tì ṣé tẹ́lẹ̀ ń gbógun tì ṣé kò sí freedom of religion ni. alápò méjì nice ohun tó bá wọ anybody ní kó fẹnu ẹ̀ wí. ọmọ ọ̀ranyàn ó proud of ìṣẹ̀ṣe, ó lólúwo òun rèé, ẹni ó tẹ̀wọ́n nífà rèé, òun bá lọ bàbá àwọn ni. ọlá kòkó tí ìtàn tó tóun tó fi rìn àjò yẹn yan gan. ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó lódùmarè ń pè sínú ìṣẹ̀ṣe yẹn, àwọn ẹni abì, àwọn ọlọ́lá. bí ọ̀bàdé tí ọ̀bàdé ẹjẹ́ ayọ́pọ̀ mẹ́ẹ̀ káwa ní wọ́n ṣe lọ́nà tó gbà dá. kì í ṣe gbogbo nǹkan ló dá láyé, kì í sì ṣe gbogbo nǹkan ní ọ̀dá. láti mú tí ọ̀dá láti máa yọ tó dá jáde, láti mú tó dá náà láti tún máa tún yọ tí ọ̀dá. òun funfun tá a bá tu á kan dúdú mẹ́. ìyẹn láà gbọ́dọ̀ fi bára wa jà. kó lódùmarè kó ràn wá lọ́wọ́. Ija Odola orúkọ ní sọ ni á tún àbà fún wa o lágbára lọ́wọ́ lódùmarè. ire.